Mo tún kí wa káàbọ̀ sórí ìkànnì yìí Yoruba Gbode láti ọwọ́ Olúrẹ̀mí Ayáfọlábí. Orí ìkànnì tá ti ń kọ́ra wa ní èdè Yorùbá, àṣà àti literature. Abala literature la wà, a ò sì ti kúrò nínú abala yìí. Ṣùgbọ́n ní tòní, ohun tá a fẹ́ yẹ̀wò náà tún ní àlọ́ wa. Àlọ́ èdè Yorùbá. Mo sọ fún wa, mo ní ọ̀nà méjì gbòógì la pín àlọ́ èdè Yorùbá sí. A ní àlọ́ tí a fi ń kọ́mọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé à ń fẹ́ kó ṣí ọpọlọ ọmọ, kọ́mọ lè ronú jinlẹ̀, kó lè sọ fún wa. Àròjinlẹ̀ ọmọ ló máa mú kọ́mọ lè ṣe dáadáa nínú irú àlọ́ yìí. Àlọ́ yìí náà ni à ń pè ní àlọ́ àpamọ̀. Ìyẹn ni wípé ìbéèrè kéékèèké tá a fẹ́ bi ọmọ. Ọmọ ṣó o mọ̀ ọ́? Apá lálọ́, ṣọmọ mọ̀ la ṣe ń pè ní àlọ́ àpamọ̀. Ìbéèrè kéékèèké tó ń fẹ́ ìtumọ̀. Ṣùgbọ́n kí n kàn ṣe ìtumọ̀ takọ̀lẹ̀ lánàá sọ. Oníjókòó, oníronú, kò wo àyíká, kò jẹ́ni tó ń dúró wòye bí àyíká ti ń lọ kó tó lè yege nínú pé ó gbọ́ àlọ́ àpamọ̀, kò sì lè já àlọ́ yìí. Ọmọ tó bá já àlọ́ yìí, iyì àti ẹ̀yẹ ni fún. Ẹ má gbàgbé o, lẹ́yìn iṣẹ́ òòjọ́ lálẹ́, òun ni a máa ń pa àlọ́ ní ilẹ̀ Yorùbá. Àlọ́ àpamọ̀ yìí ló ń ṣíwájú ká tó wọnú àlọ́ kejì, ipa kejì àlọ́ tí a mọ̀ sí àlọ́ àpagbè. Èyí ni àlọ́ olórin, ibi tá a ti ń kọrin lóríṣiríṣi, bá a ti ń pa àlọ́ wa lọ láti máa mú kínú àwọn ọmọdé dùn. Àwọn ọmọdé tó wá gbọ́ àlọ́ pàápàá, wọn á kópa nínú orin yìí. Àwọn náà kọ nínú irú orin bẹ́ẹ̀ tó bá ti ń gbọ́ tí apàlọ́ tó bá ti ń kọrin. Àwọn ọmọdé tó jẹ́ ajálọ̀, àwọn náà darapọ̀, àwọn náà kọrin, inú wọn á dùn, wọn á rẹ́rìn, wọn á sì tún wá kọ́ ẹ̀kọ́ nínú àlọ́ yìí. Torí iṣẹ́ kan ṣoṣo tí àlọ́ Yorùbá ṣe fún wa, òun ni láti kọ́ni ní ẹ̀kọ́. Iṣẹ́ àlọ́ àpamọ̀, iṣẹ́ àlọ́ àpagbè. Ìyàtọ̀ ọbẹ̀ kan ni pé àlọ́ àpagbè ń kọ́ni lẹ́kọ̀ọ́ ọgbọ́n oríṣiríṣi, nígbà tí àlọ́ àpamọ̀ ó ń jẹ́ kí ọmọ ní àròjinlẹ̀, kọ́mọ lè ronú, kọ́mọ lè lo ọpọlọ kó tó lè fèsì ọ̀rọ̀ jáde. A bẹ̀rẹ̀ àlọ́ tòní lórí àlọ́ àpamọ̀. You are welcome to the channel Yoruba Gbode. Like I told you, we are on the literature aspect of it. But what we want to discuss today is the tales. Wherein the Yorubas at night, they will call all the children, they will sit down around them, especially the elderly ones. Children will sit around them and they will begin to tell them different tales. But all of these, their tales, is divided into two major parts. We have one, just like a short sentence that will make the children to really sit down, think, reason, make use of their brain, think of what is around them before they can give an answer. And that is what we call àlọ́ àpamọ̀. They will tell the story, the tales. It is the children now that will give an answer. Àlọ́ àpamọ̀. And how will they get the answer? Things around them, ability to think and connect with the things around them and give an answer. Àlọ́ àpamọ̀. Whereas the second aspect, àlọ́ àpagbè, is just a story that we have to sing along as we are telling the story, so that the children that are seated listening to the story will be part of the story too. That we have to sing along
as the elderly one is singing, they will have to join the person telling them the story, to join them together. They work together as a team, all of them together. They will sing, they will dance, they will be happy. That one is called Àlọ́ Àpagbè. But today, we are starting from Àlọ́ Àpamọ̀, short sentences with answer. Let's say the very first one. Yorùbá ní àlọ́ o. That is the person telling the story now. But the children sit around him or her will now reply, àlọ́. The person telling the story will start again. Àlọ́ o. The children will respond, àlọ́. Àkùkọ bàbá mi kan láéláé. Àkùkọ bàbá mi kan láéláé. Owó ló ń jẹ o, kì í jòkúta. Kí ni o? That is a question. Ìbéèrè kan nìyẹn fún wọn. Àlọ́ àpamọ̀ kan nìyẹn. Àwọn ọmọdé á wá bẹ̀rẹ̀ sí ní jókòó, wá bẹ̀rẹ̀ sí ní ronú. Àkùkọ wo ló ń jẹ owó tí kì í jẹ òkúta? Wọ́n bẹ̀rẹ̀ sí ronú lórí rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ronú lórí rẹ̀. Èmi mọ̀ o. Àgbàdo àbí rẹ̀. Kí ni o? Ìrẹsì. Òṣì o. You don't get the answer. Ọmọ mìíràn àti náwó. Another person will raise the hand. Mo mọ̀ o. Kí ni o? Omi. Òṣì. Now, if nobody can tell us the answer, it is the duty of that person now that is telling the story to now unveil and tell them the answer to the question. Now, let's listen to our question again. Meet me at the comment section if you can get the answer. Àkùkọ bàbá mi kan láéláé. Àkùkọ bàbá mi kan láéláé. Owó ló ń jẹ o, kì í jẹ òkúta. Kí ni o? Now, if nobody can get the answer, the man telling the story now will not say, mo wá fẹ́ fi ra yín lẹ́nu bẹ́rẹ́kẹ́tẹ́ o. Fi ra yín lẹ́nu bẹ́rẹ́kẹ́tẹ́. Ẹni children to be respond. And that means they owns up that they don't know the answer. The man will not give, or the woman will not give them the answer. Ìtumọ̀ rẹ̀ ní ilé ẹjọ́. Àkùkọ bàbá mi kan láéláé. Àkùkọ bàbá mi kan láéláé. Owó ló ń jẹ, ìjẹ òkúta o. Kí ni o? Ilé ẹjọ́. You know, if you have any case and you take it to the courts, you know you have to spend money. That's just it. Ẹ̀yin ọmọdé, àti àwa tá à ń gbọ́ mi nílé, a mọ̀ pé bá a bá ní ohun kan tí ṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ tó bá mú ilé ẹjọ́ lọ́wọ́, gbogbo wa náà la mọ̀. Òkúta kọ́nà ń ná ilé ẹjọ́. Owó la máa kó lọ́wọ́, la máa ná nílé ẹjọ́. Ẹ wo ọgbọ́n àwọn Yorùbá. Ẹ wo bí wọ́n ṣe ṣú àlọ́ àpamọ̀ yìí rúbí, ìbéèrè yìí rúbí. Ẹ wò ó, ẹ rí i pé ọmọ tó bá lè ronú jinlẹ̀ tó sì lè wòye kí ló ń ṣẹlẹ̀ láyìíká, òun ló lè dáhùn
irú ìbéèrè yìí pé owó ló ń jẹ kì í jẹ àgbàdo, ṣùgbọ́n ẹni tí ò bá láròjinlẹ̀ kò ní lè wò ó, kò ní lè fún wa ní èsì àlọ́ àpamọ̀. Ẹ jẹ́ ká tún gbà kan sí ká tó máa lọ lónìí. Àpàlọ́ a tún bẹ̀rẹ̀ báyìí. Àlọ́ o. Àwọn ọmọdé tó ń gbọ́ àlọ́ àtún dáhùn. Àlọ́. Kí ló ń kọ́ ọba níkòó? Ẹ tún gbọ́ àlọ́ yẹn lẹ́ẹ̀kan. Àlọ́ àpamọ̀. Àlọ́ o. Àlọ́. Kí ló ń kọ́ ọba níkòó? Àtúnṣọ́lẹ̀ sáwọn ọmọdé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú. Odindi ọba, aláṣẹ ìkejì òrìṣà, ikú bàbá yèyé, ẹni tó ní gbogbo agbára, tó jẹ́ tó bá wí lábẹ́gẹ́. Kí ni nǹkan ọ̀hún tó fẹ́ kan ní ìkó lórí? Kò ná lọ́wọ́, kò fara kàn, kò faṣọ ẹ̀. Ṣùgbọ́n orí rẹ̀ gangan ló lọ tó lọ kan ní ìkó. Kí ni nǹkan ọ̀hún tó lè kan ọba níkòó? Èmi mọ̀ o. Kí ni o? Ẹni tó ṣubú lọ́ba, ó ṣí o. Èmi mọ̀ o. Kí ni o? Aṣọ tó bá wọ̀ sọ́rùn, ó ṣí o. Báwọn ọmọdé wọ̀nyí ṣe máa wá ní kọ̀ọ̀kan ni. They were coming one by one, giving their answer, according to their knowledge, to their knowledge. If they cannot get it, the person telling the story will now have to tell them the story. A tún sọ fún wọn bó ṣe sọ lẹ́ẹ̀kan. Ẹ ṣe gbogbo àwọn ọmọdé á ti ṣe a ní odi bẹ́rẹ́kẹ́tẹ́ mo fi rá ayé lẹ́nu o. A tún pa àlọ́ yẹn lẹ́ẹ̀kan sí. Kí ló ń kan ọba níkòó? Àwa sọ ìdáhùn fún un. Kí ni o? Abẹ. Kí ló ń kan ọba níkòó? Abẹ. Abẹ nìkan. Alábẹ nìkan lọ́ba lè jókòó tó máa ṣí adé kúrò lórí, tó máa wá ní onígbàjámọ̀ mi, ẹ bá mi fárun orí mi kí n tiẹ̀ tún rẹwà díẹ̀ sí i. Kí ló nígbàjámọ̀ sì fẹ́ lò? Abẹ náà lò náà fi ń fa orí fún ọba. Abẹ yìí nìkan ló lágbára tó lè kan orí ọba. Kíkan orí ọba yẹn òun ni wọ́n sọ di kíkan ọba ní ipò. Ẹ̀yin ọ̀rẹ́ wa ní, let's look at the two àlọ́ àpamọ̀ and then learn from it. Number one, àkọ́kọ́ bàbá mi kan láéláé. Àkọ́kọ́ bàbá mi kan láéláé. Owó ló ń jẹ ìjókòó o. Kí ni o? Ilé ẹjọ́. Àlọ́ o. Kí ló ń kan ọba níkòó? Abẹ. Ṣàgbádùn àlọ́ àpamọ̀ tó ní. Ẹ jẹ́ ká tọ́jú ká lè máa rí lò lọ́jọ́ iwájú. Tó bá gbádùn tó ní, subscribe, like, share. Màá tún mú àlọ́ àpamọ̀ mìíràn wá tó bá tún di ìgbà mìíràn. Kó tó dìgbà náà, ire o.